ta ni Ifá, ta ni Ọ̀rúnmìlà? Ifá àti Ọ̀rúnmìlà ó yàtọ̀. Ọ̀rúnmìlà ni a lè pè ní òjíṣẹ́, táwọn kan ń pè ní wòlíì. Òjíṣẹ́, ẹni tí a rán sí orílẹ̀-èdè adúláwọ̀, òun ni Ọ̀rúnmìlà. Ìtumọ̀ orúkọ rẹ̀ ni àtọ̀runwá ló ti mọ ẹni tí ó là. Ọ̀run ló mọ ẹni tí ó là, ìtumọ̀ Ọ̀rúnmìlà ni. Ifá jẹ́ ọ̀rọ̀ ẹnu Olódùmarè. Iṣẹ́ tí a fi rán Ọ̀rúnmìlà sí ayé, òun ni Ifá. Níbẹ̀ ni gẹ́gẹ́ bí ìwé bí wọ́n ṣe fún Mọ̀mọ́dù níwèé Kùránì, tí wọ́n fún Jésù níwèé Bíbélì, Ifá ni ohun tí a fi rán Ọ̀rúnmìlà sí àwọn adúláwọ̀. Orí 256 ni. Tó bá wo Bíbélì Genesis, Revelation bẹ́ẹ̀ ló parí sí. 256 ni odù Ifá tó wá ní ẹ̀ka tó ní ẹsẹ̀ tó pọ̀. Nínú àwọn ẹsẹ̀ yìí la ti wá rí nǹkan tó sọ̀rọ̀ lóríṣiríṣi, bí ayé ṣe jẹ́ ní ayé, bọ́run ṣe ń jẹ́ ọ̀run, ìwà tá a máa wò, ìwà tá a gbọ́dọ̀ wò, èèwọ̀, bá ṣe lè gbégbé sí ayé, bá ṣe lè ṣe ìwòsàn, bá ṣe lè ṣe ìwádìí. Gbogbo eléyìí ló wà nínú Ifá. Òun la fi ń sọ pé kò sí nǹkan tí Ifá ò fà á. Kò sí nǹkan tí Ifá ò sọ̀rọ̀ bá. N tá a lè pe ìbáṣepọ̀ Ọ̀rúnmìlà àti Ifá ni pé Ọ̀rúnmìlà ni òjíṣẹ́, iṣẹ́ tá a fi rán òun ni Ifá. Ohùn ẹnu Olódùmarè, ọgbọ́n ìmọ̀ tí Olódùmarè fún Ọ̀rúnmìlà, òun là ń pè ní Ifá. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.